wọ́n lẹ gúnra yín lọ́bẹ lọ́rùn. kì í ṣọ̀kan ló gún mi lọ́bẹ ṣebí ilé yẹn ni mo ti kúrò kó tó di pé wọ́n gún mi ní street ibẹ̀ street ilé mi gangan ló ti gún mi kó tó di pé wọ́n rush mi lọ street. ó ní kò sí fámìlì kankan tó dìde sí òun ó ní ẹsẹ̀ yìí ti ń jẹra ọ̀gá ó ní kí n jọ torí Ọlọ́run kí n ràn án lọ́wọ́ ó ní ìwé ilé ó lóun ti fi yáwó lọ́wọ́ èèyàn kan ibẹ̀ sitting room ni máa wà ti gba owó 500,000 mo gbogbo ẹ̀rí ẹ̀ wà. ìmọ́lẹ̀ tó ń sọ yẹn báyìí ẹ̀gbọ́n yìí ti tàlé ẹ̀ ẹni sùúrù lóòótọ́ la jọ ní kéèsì wà ẹ̀ ti tàlé ẹ̀ náà. torí iṣẹ́ olóṣó ló ń ṣe. iṣẹ́ olóṣó ni Máyọ̀wá ṣe ẹ lè sọ lójú ẹ̀. ẹjọ́ sá aṣojú wọn mo ti ń ṣolóṣó ni. ẹni tí wọ́n sọ nìyẹn wọ́n lẹ́yìn torí àtọ̀rẹ́ yìí ṣùgbọ́n ìyẹn kọ́ ni kókó. mi ì ṣolóṣó rí báyìí. ìyẹn torí pé wọ́n sọ mò ń ṣiṣẹ́ ní Osana ni mò ń ṣiṣẹ́ ibibẹ̀ Osana hotel mò ń ṣe bá a bibẹ̀. alàgbà Fẹ́mi tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n ti dé àǹtí tó mẹ́sùn yín wá bí ṣe mọ̀ wọ́n. bẹ́ẹ̀ni. báwo lẹ ṣe jẹ́ sí wọn. lóòótọ́ ọmọ mi kan ní ó ralẹ̀ lọ́wọ́ mi ìyẹn náà pè ní Akúlókò wọ́n jọ ń ṣe boyfriend and girlfriend. ọmọ bíbí inú yín. ọmọ Ìkẹ́rẹ́ náà nájọ wà bọ̀ ọmọ yẹn mú dáadáa gẹ́gẹ́ bí ọmọ wọn wá sọ́dọ̀ mi. wọ́n ní ẹ máa sọ̀rọ̀ sókè sá. lóòótọ́ ọmọ yẹn nígbà tí mo bá kọ́lé ẹ̀ half plot lọmọ yẹn kọ́kọ́ rà wọ́n ìgbà tó ra half plot plan tí mo bá yà ó wá ní plan yẹn ò gba orí ilẹ̀ yẹn mọ́. iṣẹ́ wo lẹ ń ṣe. bricklayer ni mi I'm a civil engineer. by ti school àbí by àfojúsí lọ́dọ̀ ọ̀gá. gbogbo ẹ̀ pátá mo dẹ̀ ń bá yàn ara lé mo bá yàn ta ilẹ̀ mo bá yàn ta ilé. ẹ ti ń ṣiṣẹ́ yẹn ti tọdún mélòó. a ti wọ 20 years now. 20 years tó túmọ̀ sí pé professional ni yín nídìí iṣẹ́. bẹ́ẹ̀ ni sá torí gbogbo dọ́kúmẹ̀ntì mi wà sálẹ̀ ọmọ yẹn ni mò ń bá kọ́lé lọ wọ́n jọ máa gbéra wọn wá sí site ló wá bá mi pé ọ̀gá mo ní ẹ̀ ó ní ọmọ yẹn nídìí ilẹ̀ mo ní fine ó ṣàrà ilẹ̀ mo torí gbogbo àwọn òun fúnra ọmọ tó Akúlókò ó máa ń sanwó díẹ̀díẹ̀ ni kò sí gbogbo àwọn tó wà lórí olórí ẹni tí ò yẹ kó nílé gan èmi gan bò láṣìírí wọ́n máa ń sanwó díẹ̀díẹ̀ ni. ṣé gbogbo mi olórí yẹn ìyẹn ta èyí lẹ́ta rẹ bẹ́ẹ̀. ó ní ibi tí ó jẹ́ portion tèmi bẹ́ẹ̀. ó máa tó bí ṣé hectare ni àbí éka àbí. àrí bí 200 plot mẹ́ta. tó jẹ́ pé ẹ̀yin lẹ́ta. yes. so ọmọ yẹn pè mí mo ṣáà ní ilẹ̀ wà ó ní ṣé òun lè máa sanwó ilẹ̀ lọ díẹ̀díẹ̀ kó ń dẹ̀ máa ṣiṣẹ́ ọ̀nà mo ní why not maybe ẹni tí mò ń bá kọ́lé lọ kò yẹ ṣe ni èmi mo ṣáà bá yà drawing wọ́n gbé bẹ̀. ìyẹn obìnrin yẹn. yes wọ́n gbé bẹ̀ ó gbé bẹ̀ ọ̀rẹ́ ẹ̀ kan wá nígbà tí mò ń ṣiṣẹ́ ìmọ́lẹ̀ náà pé orúkọ ọ̀rẹ́ yẹn òun náà tún béèrè pé ṣé òun máa rí opportunity irú eléyìí tóun rí mo ní mi ò lè fi yín sẹ́gbẹ̀ẹ́ ara yín o. kí ló wà lẹ́nu yín. ṣé gan mo ní. mo ní mi ò lè fi yín sí ẹ̀gbẹ́ ara yín pé màá jẹ́ kẹ́ máa wòra yín ní ọ̀kan ọ̀rẹ́ yẹn mo lọ talẹ̀ náà fún ìyẹn náà sanwó ẹ̀ déédéé ó ń bá ṣe ilé tiẹ̀ lọ bọ̀ ìsọ̀rọ̀ sí máa wà ó jẹ́ kí n fi ṣe ilé tí mo ṣe. ó ṣáà parí ilé ẹ̀. ó parí ilé ẹ̀ wọ́n ń gbé bẹ̀ àtàwọ̀rẹ́ ẹ̀ yẹn ọ̀nà jọ ń gbé bẹ̀. kí ló wá ṣẹlẹ̀. God so good Máyọ̀wá wá pè mí ẹnìkan mo fi kú bò láṣìírí báyìí torí ikú ti pa ẹlẹ́ṣin. sẹ́yìn lẹ fi kú bò láṣìírí. èmi kọ́ mo fi kú bò láṣìírí jàre Ọlọ́run fi kú bò láṣìírí àbí something like that kó tó di pé ẹlẹ́ṣin yẹn kú ẹlẹ́ṣin yẹn wá pè mí ó lóun ti pe Máyọ̀wá pé o lè rọ̀bù ní ilé ẹ̀ mo ní ṣe Máyọ̀wá gbélé mọ́ ni ó ṣàpèmọ́ àwọn Máyọ̀wá wá pè mí pé kájọ bára wa ní site mo débẹ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí ọmọ torí mi ò rò kúrò anybody bí Máyọ̀wá ṣe débẹ̀ ọ̀gá Fẹ́mi èèyàn wo lè ó tiẹ̀ fẹ́ mú jà mọ́ máa yẹn
mo ní ọ̀rọ̀ tó ń sọ náà nílé tí mo fi fiṣẹ́ ẹ lẹ̀ ẹni tán ní wọn ó jalè nínú ilé ẹ ó mẹ́ni yẹn ẹni pè mí ó pè ẹ́ kí ló dé gan tí ìwọ gan ò sí nínú ilé mọ́ torí ó ti ń gbébẹ̀ tẹ́lẹ̀ kí ló dé tí ìwọ gan ò fúnra ẹ̀ sí nínú ilé mọ́ tó ti di pé torí gbogbo gíláàsì tó ṣe síbẹ̀ náà ti fọ́ gbogbo ẹ̀ pátá torí inú igbó ni ibẹ̀ yẹn wà kò sọ́nà kankan wọn á ní máa wà máa fojú mẹ́ni ẹlẹ́ni pé o lè ní o ó nífẹ̀ẹ́ ló ṣe pé ẹ o sọ àṣà kúrò lórí yẹn wọn á pè sẹ́yìn pé kí ló wá dé ó wá ṣí ọrùn ẹ̀ torí iṣẹ́ olóṣó ló ń ṣe. iṣẹ́ olóṣó ni Máyọ̀wá ṣe ẹ lè sọ lójú ẹ̀. bẹ́ẹ̀ni tó bá wà mí. olóṣó ni. bẹ́ẹ̀ni so hòtẹ́ẹ̀lì tó wà ní kíní náà ti ń ṣiṣẹ́ so wọ́n ní wọ́n gbóra wọn ní after 7 àlè ṣe after 7 ní ọ̀nà kíní bí wọ́n ní wọ́n gbóra wọn lọ́rùn pé wọ́n gba my friend ọ̀nà wọn gba my friend so ó ní hospital ló ń wà ó ní wọ́n gbó wọn lọ́rùn lórí mátà yẹn lásán ó rí máìdì ọ̀rẹ́ yẹn torí ilé ọ̀rẹ́ wọn ṣì wà mẹ́ẹ̀ náà kò tí kan ń ṣàkúrò ibi tí ọ̀rọ̀ ilé títà Máyọ̀wá ti wá wá bí wọ́n ṣe rí máìdì ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ yẹn wá padà jáde Máyọ̀wá lòun ò fẹ́ rí sójú pé torí ọ̀nà kan náà jọ ń gbà pé tóun bá obìnrin lọ́rẹ́ rẹ̀ yẹn. obìnrin ni Ìmọ́lẹ̀ lórúkọ ẹ̀. táwọn méjèèjì jọ ń ṣiṣẹ́. jẹ́ ẹsẹ̀ iṣẹ́ kan náà jọ ń ṣe òun náà bá má friend. iṣẹ́ wo. olóṣó ni. àwọn méjì jà. yes so ibẹ̀ náà ti gun ní ọrùn wọn gún Máyọ̀wá lọ́rùn gbà yẹn ibẹ̀ lọ́rọ̀ ilé ti kọ́kọ́ kọ́ mọ̀ pé òun fẹ́ tà á. mo ní mi ò ìgbà tó wá pè mí mo ní ṣé torí mátà ìwà àtọ̀rẹ́ ẹ̀ ló ṣe fẹ́ ta ilé mo ní kò ní ìtumọ̀ ó ní òun ò fẹ́ fojú rí rárá pé kò kàn án pé òun ṣàfẹ́ talé mo ní mi ò lè báyìí ta tó bá jẹ́ torí ìwà àtọ̀rẹ́ ẹ̀ tẹ́jọjà mo ní ẹ̀ padà ṣẹ́tù ẹ̀ ilé ọ̀rẹ́ wọn wà bẹ́ẹ̀ o rúfin lọ́rẹ́ ẹ fẹ́ ṣe ń gbà tán fi rìmáìdì ọ wọ́n rìmáìdì ọmọ yẹn torí pé wọ́n gúnra wọn gba my friend wọn gba my friend torí wọ́n ti fọ́ gbogbo ìgbà tí ó wà ní hospital náà ti fọ́ gbogbo gíláàsì ilé yẹn tí olè ti. ṣé wàá padà tálé mú Máyọ̀wá yẹn. mi ò bá wá èèyàn sí gbà yẹn èmi kò ẹbùn mọ̀ èmi kò fi iye pé tó bá jẹ́ mọ́tà àwọn àtọ̀rẹ́ ẹ̀ ni pé kò nítumọ̀ ó ní ẹni tó ń rí máìdì ó ní kò lè fojú re òun ó ní bí kò ń kú la máa fojú wò òun ó ní òun dẹ̀ fẹ́ rí torí ilé wọn mi ò fún wọn nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ara mo fún wọn nílẹ̀ lọ́pọ́sìtì kán lè máa ríra wọn bọ̀ máa wà ló kọ́kọ́ parí lẹ̀ mo ní mi ò lè bá ẹ̀ ta mo ṣàṣọ fún bẹ́ẹ̀ mo get out later ó wá padà pè mí bí 3 months sí 2 months sí bí máa wá ṣe pè mí mo ní kí ló tún ṣẹlẹ̀ ó ní ọ̀gá Fẹ́mi ó lóun fẹ́ ta lé ẹni dandan ó ní but ó ní kì í ṣe torí ọ̀rẹ́ ẹni ohun tó bá ti jẹ́ ọ̀rẹ́ ẹni ẹ̀yin lẹ́jọ́ nira yín ó ní òun ṣàfẹ́ ta ilé ẹni dandan ó ní kí n bá wọn ní sáìtì òun kájọ sọ̀rọ̀ lóòótọ́ mo débẹ̀ mo bá ń sáìtì ó wá gbẹ́sẹ̀ kan jáde nǹkan yá ní ẹsẹ̀ yẹn wọ́n á nítorí nǹkan tó ń ṣe fẹ́ ta ni mo ní má ta lè torí ẹsẹ̀ aṣáájọṣe mo ní màá bá ẹ wá yàn sí nǹkan máa wọlé. ẹ bá wá yàn sí wá sí báwo. ó bẹ̀rẹ̀ pé màá bá wá yàn tó máa tà á ẹni kó má tó máa rà á. ẹ̀yin bọ̀ ẹ̀yin ọ̀rọ̀ méjì lẹ sọ báyìí o ẹni kó má tà á. èmi ní kó má tà á ń gbà tí òun àtọ̀rẹ́ ẹ̀ jọ ní iṣu pé tó bá tó jẹ bọ́ ó pè mí padà pé kì í ṣe torí ọ̀rọ̀ ẹ̀ ń pé ọ̀rọ̀ ẹsẹ̀. ṣé wàá bá wá yàn sí. mo wá bá wá yàn sí lóòótọ́ gbogbo àwọn tí mo mú débẹ̀ kò sí ọ̀nà. so influence yẹn ibi tí mo ti ń sọ̀rọ̀ sí Máyọ̀wá ìyàwó mi tẹ̀ bínú gan pé bóyá èmi pẹ̀lú Máyọ̀wá fẹ́ra ni
mi ò ní kankan bá Máyọ̀wá ṣe dútì pé ojú ọmọ sí mi. Bàbá yìí wọ́n advice mi pé n bá dẹ̀ ra bẹ̀ o. ìyẹn ni bàbá pásítọ̀ yìí. Yes. Wọ́n advice yìí kẹ́. Nítorí pé kò sọ́nà bẹ́ẹ̀ ni bàbá ò ṣe rà. Ok. Kò sọ́nà up till now kò sọ́nà nínú ilé o. Báwo lẹ́yìn náà ṣe talẹ̀ ilé tí ò lọ́nà? Èmi kọ́ ni mo dútì pé àdúgbò náà máa ṣe nípa oore ọ̀fẹ́ bàbá mi. Onílé out a ti fẹ́ ọ̀nà wà ń bẹ̀ bọ̀ bíríìjì wà ń bẹ̀ tán máa ṣe. Torí ọ̀nà ni bàbá olùṣọ́ ṣe rà á. Wọ́n wá advice ẹ̀yin pé lẹ́yìn ó rà á. Wọ́n wá sọ fún mi pé tí n bá rówó kí n rà á. Mo kọ̀ wí fún wọn lọ́jọ́ pé mo need later mi ò mọ̀ pé wọ́n ti sọ fún ìyàwó mi tó jẹ́ ọmọ iṣẹ́ ìyàwó wọn. So wọ́n á sọ fún pé kí ìyàwó mi náà rà á. But ibi tí a ti ń argue tí a ti ń sọ̀rọ̀ yẹn ìyàwó mi tẹ̀ fi pé oníṣe ni mò ń fẹ́ máa wá. Mo ní mi ò fẹ́ máa wá. So ibẹ̀ yẹn ni ìyàwó mi ti wá gbọ́ ẹsẹ̀ yẹn ní gbólóhùn kan tí máa wá sọ. Ó fi Báíbù búra sí o. Ńgbà tẹ́sẹ̀ yẹn ti dọ̀rọ̀. Ó ní kò sí fámìlì kankan tó dìde sí òun. Ó ní ẹsẹ̀ yìí ti ń jẹrà ọ̀gá. Ó ní kí n jọ́ torí Ọlọ́run kí n ràn án lọ́wọ́. Ó ní ìwé ilé ó lóun ti fi yáwó lọ́wọ́ èèyàn kan. Ibẹ̀ sitting room ni Máyọ̀wá ti gba owó 500,000. Mo gbogbo ẹ̀rí ẹ̀ wà níbí. Ó gba cash. Ẹni tí Máyọ̀wá. Ṣé ó gba owó yẹn cash ni? Transfer ni 500,000 la kọ́kọ́ sẹ́ndì sí 1 million plus ló wà lọ́wọ́ Máyọ̀wá. Balance la fẹ́ fún Máyọ̀wá báyìí nǹkan tó jẹ́ kí n máa ṣọ̀tì ẹ̀ torí ó pọ̀ kí n má gbà yín lákòókò òun ló jẹ́ kí n ṣọ̀tì ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin sókùnrin. Gbogbo àgbáyé lẹ̀ ń bá sọ̀rọ̀. Mo náà ni òun ni mo ṣe ń ṣọ̀tì ẹ̀ náà 1,150,000 ni Máyọ̀wá gbà tí transaction gbogbo ẹ̀ dẹ̀ wà. Ẹlẹ́rìí ẹ̀ lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni sitting room mi ló jókòó sí ẹsẹ̀ ń wá mi ó ní between life and death. Ó ní kò sí gbogbo family kankan bàbá ẹ̀ tó wá ń jẹ́rìí bí ó ní kò sí gbogbo family kankan tó jáde sí wọn. Ó ní mi ò gbọ́dọ̀ bu family wọn kankan gbọ́. Receipt yẹn dà wáyé. Sá. Receipt yẹn wà lọ́wọ́ yín bí. Ṣé. Receipt tẹ fi transfer sí. Orí kíní ló wà orí gbogbo ẹ̀ orí fóònù wa. Ṣó wà níbí. Transaction kò sí lọ́dọ̀ mi bí but màá play it out but ibi tí Máyọ̀wá tó lóun ò talé gbogbo ibi tó ti sọ̀rọ̀ ni. Ó wà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ àgbọ̀dọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá gbé ọmọ yẹn kó wá bá mi ṣí fóònù yẹn. Ọmọ wo kí ló kọ ọmọ yẹn. Ọmọ ìjọ mi lójú. Wá ṣe. Máyọ̀wá talé o. Ó talé àbúrò ìyàwó mi ló ra lé fún ẹ̀gbọ́n ẹ̀ o. Agent ni. Ẹ̀gbọ́n rẹ̀ ní babaláwo. Lọ́ọ̀yà tá a talé fún ló padà ta ìyẹn ò kàn mí mọ́. Ìyàwó mi kọ́ ló ta fún babaláwo. Gbogbo nǹkan tí conversation wa. Ṣùgbọ́n bàbá pásọ̀ lẹ mú àwọn lọ lé olùṣọ́ lẹ mú àwọn lọ lé pé ẹ ra ilé yẹn àtìyàwó wọn pé. Wọ́n bá mi celebrate ẹ̀. Ẹ bá mi yà sí mímọ́. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ́ ẹ rà. Bẹ́ẹ̀ni. Àbúrò ìyàwó mi ló rà torí mo ṣọ̀tì ọ̀rọ̀ yẹn tí n bá ní kó máa long òun pọ̀. Ṣàbúrò ìyàwó yín ló lọ ní pásọ̀ lọ bá yálé sí mi olùṣọ́ lọ bá yálé sí mi ní àbẹ́yìn. Àgbà inú sitting room mi gangan ní Fálànà ni Máyọ̀wá ti fún mi ní key torí ilé yẹn. Rárá ẹ mọ̀ mò ń bọ̀ apọ́sì sórí Máyọ̀wá torí pé ọmọ tí ó wà ẹ mọ̀ pé ẹ̀yin ni olùṣọ́ yín lọ bá yálé sí mi bẹ́ẹ̀ ra ilé ẹ tún wá lábúrò yín ló tún ra. Àbúrò ìyàwó mi ló ra fún ìyàwó mi mo dẹ̀ bèrè lọ́wọ́ Máyọ̀wá a lè máa kó lọ́bẹ̀ owó ẹ̀ a máa san díẹ̀díẹ̀ ó lóun náà gbé. Ta ló fẹ́ jọ mí lójú. Wá ṣí. Sọmọ yín ni kí ló dé tó ń sá pamọ́. Èrò kò fẹ́ kán ṣí ojú wọn sí kíní ẹ̀jọ̀ receipt tí Máyọ̀wá ń gbà tó. Rárá ẹ jókòó sá ẹ jókòó receipt mi ẹ jọ ṣe Android ni. No, iPhone. iPhone ni máa bọ̀ wá láwùjọ ẹ̀ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi kò sí. Àwa nọ́mbà ẹ̀ tí kò pè Máyọ̀wá ò lè ṣe kó má pè láàrin a month kó má pè ní 5 times ní a month àbí 6 kò pè mọ́ tí mi ò mọ̀ pé jìbìtì ló fẹ́ lù mí. ṣé láwùjọ mọ̀ ń bọ̀ ṣóhun Máyọ̀wá ni.
ó mú wọn. iPhone ní àmì mọ́mọ́ jágbe sí i. ṣé mo nǹkan sí ẹ̀wọ̀n tó bá gbélégbélé sẹ́pẹ́ ra ilé ṣé mo pé dìtámì condition tí mo wà wọ́n á fi bá yín ókè o normal tí wọ́n kọ́ gbé fún bẹ̀rẹ̀ fẹ́ mi ní kò jọ kó bá ń fi rẹ́ǹtì fún mi bẹ̀rẹ̀ fẹ́ mi onímọ̀ opinion sí later mo tún wá sọ fún pé ṣé ó lè bá mi rí nìta fún ìnira àwọn ni wọ̀nyí. Ẹ má dìde. 2 months wọ́n pè mí tí wọ́n ní àbúrò ìyàwó wọn fẹ́ ra o tí wọ́n bá ní Fálànà tẹ̀lé lókè ra ní 1.5 ìgbà yẹn ṣé mo pé tó wá pé ẹ̀ tí mo kó 1.5 fún mi màá ti release ìwé ìlẹ̀lẹ̀ fún mi màá dé mọ ọkọ tí mo fowó yẹn ṣe nígbà tó treat ẹsẹ̀ mi rẹ̀ tó bá jẹ́ pé little business màá rí ṣe but still ẹ̀sán owó yẹn wẹrẹ fún mi náà oúnjẹ lẹ́rìí tí owó yẹn bá lọ tí mi ò lè tọ́ka sẹ́nìtì ìyẹn kò lọ ìyẹn ti lọ bẹ́ẹ̀ lè ṣe wáyé. Ṣókù. Ó yí pọ̀ ẹ lè bọ́ gbogbo ẹ̀ tán kí má délé yìí. bẹ́ẹ̀ ṣe wáyé lè kọ́ ilé o lè kọ́ ilé. bó ṣe máa ń sọ̀rọ̀ sínú èpè bí èpè. kọ́ ilé tó lè tẹ̀lé lọ gbọ́dọ̀ lọ but ma tẹ́ bá kọ́ ilé téèyàn kan kó síbi bẹ̀ normal. Ta ló ń bá sọ̀rọ̀? Èmi ni ìyàwó mi nítorí èmi ò sí nílé mo pàtó. ń bọ̀. ìgbà tẹ́ fẹ́ ṣe bẹ̀ ṣe pè mí. torí a ti túbẹ̀ ṣe. Ẹni sùn. lágbájá o àfẹsùn kọba èlò ní balance ẹkú òyà àgbẹ̀ gbé ìṣirò sí gbogbo financial tẹ̀sí sẹ́yìn owó sí mi aṣọ wà lọ́wọ́ yín eléyìí náà tó wà lọ́wọ́ mi àgbẹ̀ ìṣirò sí everything yà wà àbíà lójú èmi àti yín òyà èlò ní ṣe ìjẹ́kù èyí báyìí ṣe ìjẹ́kù òyà gbà ìwé kọ́. Wá ní ẹnu 4 million sí máa kó síbi tẹ́tí lè sọ yẹn lẹ́jẹ̀ lọ o torí màá ṣì dúró lórí láti wípé ẹkùnwó yẹn lé mi lọ́wọ́ ni kì í ṣe pé ẹkùn fún mi káàṣì ẹni ṣèbí ẹ̀sán ó di tí ṣé ẹni yẹn tá ẹ sọ fún mi gan 950 lẹ sọ fún mi kò pé wọ́n kò tó jẹ́ report a ní ìdílé. ó dẹ̀ sọ lórí gbogbo ọmọ Nàìjíríà pé 750 wọn àti bàbá ẹ̀. ìgbà ìkọ́ńtà 750. tí wọ́n ń sọ̀rọ̀. àdúrà tí mo gbà ní pé problem tí mo rí ń gbà ní ni màá gbàdúrà pé kẹ́rì máa. gbogbo challenges ọkọ tí mo fèsì máa yẹn ni màá gbàdúrà pé kẹ́rì. Ẹ bá mú Máyọ̀wá yẹn wá. mo lè ṣe dúpẹ́ náà pé Ó wà ń da àti bàbá rẹ̀. Ẹ bá mú wa, wọ́n wà ń da, wọ́n ti pẹ́ náà ti dé gan. ó ní kí wọ́n má jẹ́ kí fámìlì òun kankan bọ́. Ẹran alẹ́ tí ó kọ yín. Oyè Máyọ̀wá. Ṣé gbọ́rọ̀ tí Mr. Fẹ́mi sọ látẹ̀kan? Gbọ́ díẹ̀ lára ẹ̀sà. Díẹ̀ lẹ gbọ́. Wọ́n ló lóṣó ni yín bó tiẹ̀ jẹ́ pé yẹn kọ́ la bá wá bí. Ẹjọ́ sà ṣojú wọn mo ti ń ṣolóṣó ni. Ẹni tí wọ́n sọ nìyẹn wọ́n lẹ́yìn àtọ̀rẹ́ yín ṣùgbọ́n ìyẹn kọ́ ni kókó. Mi ì ṣolóṣó rí báyìí. Ìyẹn torí pé wọ́n sọ ló jẹ́ aṣọ. Mo ń ṣiṣẹ́ ní Osana ni. Mò ń ṣiṣẹ́ bíbẹ̀. Osana hotel. Osana hotel. Mò ń ṣe bá a bíbẹ̀. Mò ń ṣiṣẹ́ bíbẹ̀ gbogbo ìgbà yẹn ni tí mo dẹ̀ máa ń lọ. Ìyẹn kọ́ la bá wa ná ṣùgbọ́n. Ìmọ́lẹ̀ tó ń sọ yẹn báyìí ẹ̀gbọ́n yìí ti tàlí ẹ̀. Ẹni sùúrù. Lóòótọ́ la jọ ní kéèsì wà ẹ̀ ti tàlí ẹ̀ náà. Wọ́n lẹ gúnra yín lọ́bẹ lọ́rùn. Kì í ṣọ̀kan ló gún mi lọ́bẹ̀. Ṣebí ilé yẹn ni mo ti kúrò kó tó di pé wọ́n gún mi ní street ibẹ̀. Street ilé mi gangan ló ti gún mi kó tó di pé wọ́n rush mi lọ hospital. Kí náà gún yín lé lórí? Àbí wọ́n ní èmi àti ọ̀rẹ́ mi lóòótọ́ àjọ ń dájọ́ àjọ tá a dẹ̀ jọ ń dá ok 5,000 kò ṣe 5,000 la jà sí ó wá má ṣì mí ó gé mi jẹ still náà mo sì kúrò lórí ẹ̀ òun wá lọ sọ fún ọ̀rẹ́ ẹ̀ èèyàn tó ń fẹ́ òun á mọ̀ pé assassin ni ìyẹn dẹ̀ ti wọlé mi ìyẹn dẹ̀ ti yọ wíńdò ilé ọ̀dọ̀ mi kó tó di pé wọ́n wá bá mi inú ilé náà ti gún mi kì í ṣe ìgboro
wọ́n lọ́rọ̀ wọ́n ní ẹgbà boyfriend ìyẹn kọ́ láti ẹ̀bá wa. kì í sọ̀rọ̀ boyfriend mi ìgbà boyfriend ẹ̀ àjọ ló kọ̀sẹ̀ àjọ ló kọ̀sẹ̀ ńgbà sẹ́rí yẹn ọ̀sẹ̀ tó ń bọ̀. torí wọ́n play kíní báyìí mo lè play tọ̀dọ̀ mi fún wọn kó fojú rí báyìí. ẹnu ohun yín là ń gbọ́ ń bí o àǹtí ohun yín là ń gbọ́ tó sì túmọ̀ sí pé ẹ̀talé lóòótọ́ o. mi ì ta lé sà. A máa mi play èmi àti wọn àjọ ṣàgbímẹ̀tì pé mo fẹ́ ta lé fún ṣùgbọ́n àjọ ṣàgbímẹ̀tì pé nínú mo ọ̀rọ̀ ta lé fún nínú mi ì ọ̀rọ̀ dẹ̀ dúró síbi kankan gbowó lọ́wọ́ ẹ̀. nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí sà ó ti ta bá gbá ta bá wo ti ta bá olùṣọ́. tọ́bẹ̀ fún ara ẹ̀ tó sọ gan ṣèbó wọn àbí báyìí èmi àti àjọ sọ̀rọ̀ pé kíní ẹni sùúrù èmi àti yín àjọ rìkọ́dù ẹni tì àǹtí ṣé màá tirẹ̀ jọ ṣèpé ni àǹtí àbí àjọ jòkó. ẹ má wọ̀rí ṣẹ́rẹ́ ẹ̀rí tẹ́ ẹ bá ti ní bẹ́ẹ̀ sì ẹ kó wá lọ́sẹ̀ tó ń bọ̀. Mr. Fẹ́mi torí mi ò fún mi lówó báyìí kò fún mi lówó mi gbowó lọ́wọ́ ẹ̀ ẹni sùúrù ẹ̀rí tẹ́ ẹ bá mo gbà lọ́wọ́ ẹ̀. àǹtí ẹni sùúrù ẹ jẹ́ kọ́rọ̀ ẹ̀ níyànjú ọlọ́run máa yanjú ẹ̀ á yanjú àǹtí ọlọ́run àjọṣọ gbogbo àjọṣẹ tó ń bọ̀ lọ ṣẹ́rẹ́ ẹ̀rí tẹ́ ẹ bá ti ní. ó lè play tọ̀dọ̀ ẹ̀ báyìí o ó yẹ kí play tọ̀dọ̀ mi ẹ má wọ ó yẹ kí play tọ̀dọ̀ mi kẹfẹ tí gbọǹkan tó sọ ó yẹ kí play tọ̀dọ̀ mi ẹ mọ ní ẹ kó wá lọ́sẹ̀ tó ń bọ̀ ó ẹ yẹ kí máa play tọ̀dọ̀ mi fún torí ó lè play tọ̀dọ̀ ẹ̀ báyìí. ẹ dúró ẹni sùúrù sà ìgbà tẹ́ ẹ wá bí lọ́sẹ̀ tó kọjá tí wọ́n tẹ́ ẹ rojọ́ ṣé wọ́n wà ń bí. wọn ò sin bí sàn. ẹ̀rí tẹ́ ẹ bá ti ní àsìkò ti pé ni nǹkan níṣẹ́ méjì iṣẹ́ tà ń ṣe nìyí ẹ̀rí tẹ́ ẹ bá ti orí mi ní lídìí olóṣòrí. máa àǹtí ṣó fẹ́ daṣẹ́ ìrú rárá dájú tó bá ti dọ̀sẹ̀ tó ń bọ̀ ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀ sì ẹ̀rí tẹ́ ẹ bá ti ní ẹ kó wá. ó jà sí.